gbá ó lókìkí ó ti gbọ́ ọ̀sà gbogbo eléyìí ni wọ́n tó fẹ́ tàn wọlé ni àtẹ̀wọ̀n tó wà wà ń bẹ̀ ní pé tó bá ti tàn yẹn wọlé yẹn sábà lè jáde mọ́ kéèyàn kan tó bá ti di pásẹ́njà ó ti tán tó bá wà wọlé ọwọ́ àka àwọn oríṣiríṣi èèyàn ń bẹ̀ pé ìmáàmù lágbájá wà ń bẹ̀ mísọ́nà náà wà ń bẹ̀ ọmọkádàmù náà wà ń bẹ̀ ṣéwù náà wà ń bẹ̀ àṣepásítọ̀ náà wà ń bẹ̀ ọwọ́ àríwọ̀n rẹ̀ gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ títọ́ bá tí wọ́n ti àwọn ìgbẹ̀nu ẹ̀ sọ́hùn wọn náà ti dénú jòkó wọn náà jòkó àyè wí àádákẹ́ ní kí ló ń sọ̀rọ̀ yé sí àwọn náà wọ̀ tán káwọn tó mọ̀ pé bí ó ti rí nì. ìkànnì àwọn tíjà àpòrò sílẹ̀ àádà wọ́n pè ní àwọn mẹ́fà àwọn olùkọ́ wọ́n máa ń gbé àwọn ọmọdé mo fi fún un ní níyà tí mo fi lọ mọ́sálì. Pẹ̀lú mọ́sálì tó kọ́ ni àti gbogbo ẹ̀ àti pé tó dé ó fi lọ sí ẹ̀rúsìn wọn. Àwọn tó lè kọ́ nílé yóò máa wá kọ́ ní ọ̀pọ̀ tó bá wọ kíláàsì. Ó sì ti wà nínú ilé ẹni tí ó lè kí àwọn ọlọ́run bí. Wàmá aláàrọ̀sùn ìgbà ìpàdá àwọn òkọ́ nínú ilé kí o. Ní Márkàsì bí àkọ́ nínú ìwà. Tí wọ́n jáde láti dáadé. Wọ́n kọjá pé wọ́n ká ìgbàlódé tó jáde lágbàáyé kí n àgbáyé kó a fún virus. Èyí ti ṣe pé wọ́n sọ̀rọ̀ ọ̀yàgbọ́n òkú onímọ̀ kò sínú àpamọ́ láti náà. Òun láti ṣe láti yẹn ìwọ́n tó bá ti tẹ̀lé pẹ́rẹ́ àbáti bẹ́ẹ̀ a máa lọ sí kéèkì ẹ̀ má bẹ̀rẹ̀ ní ìyẹn. Ẹ̀bá tó fẹ́